Africa Content TV. Olúùlú Wálébọ̀lú the first president gbogbo NURTW wọ́n ní káwọn náà bá wọn sọ̀rọ̀ dáhùn ẹ̀jẹ̀ díẹ̀ kábíyèsí ti fi owó tó ń pèsè sí. àwọn òṣèlú láyé ní iṣẹ́ ìṣèlú ẹlẹ́ka dúpẹ́ fún ọlọ́run ẹlẹ́ka dúpẹ́ fún ọlọ́run ẹlẹ́ka dúpẹ́ fún ọlọ́run mo kí kábíyèsí ọlọ́run àlẹ́ yẹn pẹ́sà àgbáyé àdúgbò dáadáa ọlọ́run ọ̀bẹ ní ìpàdé fáàrẹ̀ ṣe ọlọ́run ní fara mi gbogbo àwọn akéwì lójú ẹ̀mí lọ́wọ́ ọlọ́run lóṣù àdúgbò àgbà gbogbo ibi tí káwọn yẹn bá kọ́ àwọn abúlé ọlọ́run bàbá mo kí síámà mi ẹ̀gbọ́n mi lọ́wọ́ bá mi kúrò fún lọ́wọ́ wà mí ọ̀sán máa rí pé máa ń dá sínú ẹ̀sìn kan ìyí kan pẹ̀lú gbogbo ní ojú ọlọ́wọ́ ajẹ́kẹ́ ìtọ́kùn lágbẹ̀ẹ́ ìgbàlódé mo kí àwọn àfà bẹ́ẹ̀ bá ṣe so á máa so bẹ́ẹ̀ bá ṣe tú á máa tú fún mi gbà ọlọ́run mi fi sí lẹ́nu èyí tó máa gbà lọ́lọ́run máa fi sí lẹ́nu ó kí gbogbo ẹ̀yin òbí ẹ jíire ọmọ o ọlọ́run jẹ́kẹ́ fojú sunkún wọn o gbogbo bàtírí àwọn ọmọ tó wà wájú wa ìgbà dé ọ̀nà ìfẹ́kúrà làwọn ránṣẹ́ sí lágbọ́rọ̀ náà àwọn ọmọ tó wà wájú wa àyàn á ńlá lágbọ́rọ̀ lọ iṣẹ́ ọ̀la lọ́la ọ̀la 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 kùwàkà ìlà ní ẹ̀rọ àwọn ọmọ yẹn àwọn bàtírí. mo máa sọ lórí kékeré kan fún yín ẹbí sì gbẹgbọ wọ́n rí àwọn àfọ àkọ́kọ́ arìnrìn àjò ní wọn àwọn mẹ́ta ni wọ́n máa ń rìnrìn àjò wọn pẹ̀lú ibi tí ilẹ̀ bá ti ṣú wọn sí ibẹ̀ lọ́ máa sùn sí wọ́n wá lọ sí ìlú kan wọ́n wá tóbi yẹn ìwọ̀n wọ́n wá gbà wọ́n ní àlejò inú yàrá tí wọ́n kó àwọn àfáà yẹn sí àwọn àfáà yẹn ní wọ́n 150 lọ́wọ́ 150,000 èèyàn kọ̀ọ̀kan ó dé èèyàn mẹ́ta ẹ̀yin àbúrò mi ni mo ń bá wí o náà ìgbà tó wá fẹ́ wọnú yàrá yẹn ẹni tó mú wọn wọnú yàrá yẹn ó ní 150 wọn nílẹ̀ ó kó dání kò mọ bó ṣe jẹ́ àwọn àfáà yẹn wọnú yàrá ọ̀sùn ìgbà tó di ìgbà tó fẹ́ kí ìrun àsùbá ọ̀dọ̀ kí wọ́n tán èèyàn kan ní wọ́n wá 150 láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn jọ wà bí 150 ti ẹlẹ́lẹ́ 150 ti ẹlẹ́lẹ́ 150 ti ẹlẹ́lẹ́ wáyé tí wọ́n á fi wá 150 wọ́n náà àwọn àfáyé wá sọ pé òun lòun ní 150 yẹn wọ́n sọ pé wáyé tó máa fi ní 150 tí òbí owó ìrọ́lọ́ wà ní ìwé náà ní ti ẹlẹ́wẹ́ ó ní ìṣòro kan gbé bá òun lòun fi jí 150 yẹn pé 150 tó wù jí ìjọba náà wà fún 50,000 fún ẹ àmà sọ yòókù díẹ̀. náà ẹni tó mú ọ wá sí yàrá ó bá gbé ní rẹ̀lẹ̀ ó bá sọ pé ẹjọ́ òun ní 150 kan ní ẹnu ọ̀nà ń bí o wọ́n lè jẹ́ ta ẹ̀rọ àbójú àwọn wípé ṣe tó sọ pé wọ́n lọ jí 150 ó ní tó wò bá sọ bẹ́ẹ̀ ó ní ṣòfì tó sáré wá ṣe ayé òdìdé sáré wá lásàlá. ẹ bá gbé ọlọ́run tó ní èyí tó bá kàn báyìí náà. Tẹ̀gbìn ọdúnpẹ́ lọ́wọ́ ìgbà ọdúnpẹ́ lọ́wọ́ ẹ̀bùn ọdúnpẹ́ lọ́wọ́ adis ọdúnpẹ́ lọ́wọ́ ọdún gbogbo àwọn bí abẹ́kọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀jọ̀ owó ẹ̀lọ́ sẹ́yìn ló báyìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn alága ẹgbẹ́ mi àṣírà àdú thank you very much àdú chairman chairman létí ọ̀sà thank you and everybody ẹ̀rí pé lọ́la ni máa ń ṣe ètò yìí àwọn bàbá wa kan fi sọ pé ẹ̀mú wá torí pé ètò àlùkùránì níbi tí wọ́n rẹ̀ ti ń ṣe àlùkùránì wọ́n máa ń ṣe ní jẹ́jẹ́ ni àwọn ọ̀rẹ́ mi
wọ́n ti níbi fún àwọn bàbá ní owó wọ́n ní tó bá lọ́lọ́run rí ẹ̀ chairman adéròmí wọ́n ní fún ní 250,000 olú ẹmọ 250,000 alájà Fatima 200,000 lẹ́yìn bàbá àbá ìyá arúgbà 200,000 ọlátúnjí 50,000 chairman ìlú aláwọ̀ òfin mẹ́kọ̀ọ́kùnrin compete wọ́n ní fún 100,000 so far àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ti dá sí wọ́n ṣe mú bọ̀ so far 1,150,000 so MC ẹ̀rọ abẹ́tò lọ kábíyèsí sọ́nà náà fi 100,000 sí kábíyèsí ẹ̀ṣẹ́ sá bàbá ní owó ẹ̀ ṣe mọ́. ṣeun tó ṣẹyìn kò sábòkò wọn á ṣe tán lágbo mẹ́rin ló lù náà ọmọdé àdúgbò yóò lọ mọ́kà lọ́dún tó ń bọ̀. nígbà tá a sẹ́ni líìgì sí dání rẹ́jísà ẹ̀ ṣàkọ ẹ̀ rẹ́jísà àwọn tó rẹ́jísà mí nìkan la consider so àwọn mẹ́rin tí wọ́n qualify 21 nínú yín tí wọ́n ṣe qualification test àbúrò Raimi Olóyè sáwọn àrọ̀ǹda Ṣọlọ́lá Aisha Ṣọlọ́lá Abdulsalam Ali ó ti ń bọ̀ Muhammad Kurubai Nasiruddin Muhammad Nasiruddin Tuambi Muhammad Nasiruddin Oda ó ti ń bọ̀ alhamdulillah tó. Kalau masuk usul kamu kayaknya yang jauh yang rusak itu itu. So kalau si itu kan yang bukan dia mati, ini itu. So mau apa yang mau mesti mau ambil dia ini sih. Bisa usas ini semua dah. Dan dia punya itu kalau mau ini. Siapa soalnya di pagi, orang di pagi. Wọ́n ní láyọ̀ mi ẹ́ ti pẹ́ jù. Oya, ta kí lorúkọ tiẹ̀? Ó jẹ́ ìwé tí wọ́n bí. Ápùlẹ̀ Fámìlì Raimi Olóyè, ẹ̀ ẹ̀kọ́ ló máa bẹ̀rẹ̀. Abdulkadiri Raimi Olóyè ìpínlẹ̀ ní àkọ́kọ́ ní tó bá wọn ẹ̀rọ máa kà náà lọ́pàá. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ fún àwọn ìmọ̀ọ́mù dà. Ẹ bá mi fún bẹ́ẹ̀ni báyìí. Bóyá Abdulkadiri àṣetán bóyá ẹnì kankan yín ẹni ìṣẹ́jú méjì èmi ní àwọn òṣùwọ̀n yìí. Wọ́n bá ti ṣe báyìí kó o sì dúró lẹ́ẹ̀kan náà. Abdulkadiri. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Aqimis salata liduluki syamsi ila ghasaqil layl. Ila إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا
قل جاء الحق وذاق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ولا يزيد الظالمين إلا خسارا وإذا نعمنا للإنسان أعرضنا بجانبه صدق الله العظيم. Oya Ṣọlọ́lá Aisha Ṣọlọ́lá ìṣẹ́jú méjì. صدق الله العظيم. محمد ناصر الدين جميل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة. إنا أنزلناه في ليلة مباركة. إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. أمرا من عندنا. إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم. رب السماوات والأرض. رب السماوات
lè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. Alhamdulillah, takbir.